Ẹ̀yin èèyàn ilé, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ kú ọjọ́ Friday, ọjọ́ ẹní. Happy weekend to you all. Ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbílẹ̀ ni mo kí i yẹ kú ọdún, ẹ kú ìyèdún ẹ̀mí, a ṣe púpọ̀ ọdún láyé o. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Happy new month to you. Oṣù May yìí ó máa bá èmi àti yín lára mu. Kò ní jẹ́ oṣù ìbànújẹ́ fún wa, oṣù ayọ̀ ló máa jẹ́. Ẹ̀yin èèyàn ilé, ẹ rí pé èyí lágbára. Ẹ rí pé èyí ó lágbára nǹkan tá a gbọ́ yìí. Àǹtí wa chọ́ọ̀chì, ẹ mọ̀ pé wọ́n ṣe remembrance ní àná tó jẹ́ pé wọ́n pe eléré, gbogbo àwọn ẹ̀gbọ́n àtàbúrò àti àwọn fámílì wọn gbogbo wọn yọjú síbẹ̀. Bàbá wa erin ńlá gan, ó bá wọn, wọ́n fi ọ̀pá ránṣẹ́ lórí remembrance yìí. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ ó yà wá lẹ́nu, ó jọ wá lójú nítorí gbogbo nǹkan tó ń lọ nínú ààfin bàbá wa erin ńlá. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín wípé ibi tá a sọ gist dé, ibẹ̀ ni pé wọ́n wá ṣe sacrifice, ritual fún Queen Naomi, moon ritual wọn. Wọ́n ní prophecy tó jáde sí àǹtí wa church o. Ìpè irú prophecy tó jáde sí àǹtí wa wọ́n ló jáde sí àǹtí wa church. Wípé gbogbo ìwà tí wọ́n ń wù tí ò dáa, wípé kán jáwọ́ nínú ẹ̀. Wọ́n ní ojú àwọn fámílì wọn ni wọ́n ti sọ prophecy yìí. Ṣùgbọ́n gbogbo nǹkan tó yẹ kí Queen Naomi ṣe, wọ́n ní ìyà ò ní fà. Wọ́n ní wọ́n ti ṣe full moon ritual yìí. Wọ́n ní inú àwọn àǹtí wa gbogbo ò dùn nígbà tí wọ́n ṣe ritual yìí. Wọ́n ní inú wọn ò dùn rárá. Ṣé ẹ fẹ́ kí Queen Naomi padà sí inú ààfin ni? Because èyí máa tún lágbára díẹ̀. Tí ìyà ò ní fà tí wọ́n ń sọ fún bàbá wa erin ńlá wípé nǹkan tó bá mú Queen Naomi fi padà sí inú ààfin o, wípé ìkan nínú àwọn àǹtí wa gbogbo wọ́n máa fi ààfin sílẹ̀. Ṣé ẹ mọ̀ pé wọ́n dẹ̀ ti fún àǹtí wa náà ní prophecy pé àwọn o, àyè aláyè náà wà o, kò ń ṣàyè wọn o. Allegedly bá ṣe gbọ́ o, wípé kí wọ́n jáwọ́ nínú gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí. Bàbá wa erin ńlá wọ́n gbìyànjú. Wọ́n fẹ́ yín gẹ́gẹ́ bí ìyàwó. Wọ́n gbìyànjú, wọ́n fẹ́ yín gẹ́gẹ́ bí ìyàwó. Wọ́n ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí láti mú inú gbogbo yín dùn ni. Ṣùgbọ́n ìyẹn ò wá ní pé kí ìyàwó wọn kó má wá sí inú ààfin mọ́. Ìyẹn ò ní kí ìyàwó wọn kó má wá sí inú ààfin mọ́ àti ọmọ wọn, nítorí enough is enough. Ọmọ wọn ò lè dúró síta. Queen Naomi tó kúrò nínú ààfin yẹn kì í ṣe pé bóyá Queen Naomi mọ̀ọ́mọ̀ wọ́n fẹ́ kúrò nínú ààfin. Ṣùgbọ́n nígbà tí kò sí safety, kí ni Queen Naomi fẹ́ ṣe? Ju kán fi ààfin sílẹ̀ fún yín lọ. Nítorí pé wọ́n need safety lórí ọmọ wọn. Ọmọ wọn kò ń ṣe àgbàlagbà. Tó bá jẹ́ àgbàlagbà ní nísìn, a lè dá tọ́jú ara ẹ̀. A lè mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí ọwọ́ òsì. A lè mọ nǹkan tó fẹ́ ṣe. Nítorí ẹ̀ ni Queen Naomi ni wọ́n fi rọra yẹra nínú ààfin yẹn, nítorí pé wọ́n fẹ́ ìfọ̀kànbalẹ̀. Wọ́n fẹ́ ìdùnnú. Wọn ò fẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ni wọ́n lára. Wọn ò fẹ́ nǹkan tó jẹ́ pé wọn ò ní ìfọ̀kànbalẹ̀ nínú ọ̀rọ̀ wọn àti gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe. Ẹ̀yin náà mọ̀ pé wọ́n ní ilé olórogún. Ó ní agbára.
So ẹ̀yin èèyàn ilé, nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní bàbá wa wọ́n ń protect Queen Naomi ni o. Wípé nítorí gbogbo nǹkan tí Queen Naomi tán ti rí, tán ti fi ojú wọn rí, wọ́n ní wọ́n ń protect wọ́n. Wọ́n ní wọ́n ń ṣe gbogbo èyí nítorí pé wọn ò fẹ́ nǹkan tó jẹ́ pé ó máa hurt Queen Naomi. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin ará ilé. Wọ́n ní wọn ò fẹ́ èyí, wọn ò fẹ́ nǹkan tó máa hurt Queen Naomi. Wọn ò dẹ̀ fẹ́ nǹkan tí ó máa hurt ọmọ wọn nítorí pé wọ́n mọ̀ wípé gbogbo àwọn sísí wa gbogbo yìí, they were just jealous of Queen Naomi. Wọn ò fẹ́ kán wá sí inú ààfin, wọn ò fẹ́ kí Queen Naomi wá sí inú ààfin. Nǹkan tó ń fẹ́ òun ni pé kí wọ́n ṣáà máa gbéta, kó jẹ́ pé àwọn nìkan ná máa máa rí nínú ààfin. Ṣùgbọ́n tí Ọlọ́run bá ti pe ọ̀nà èèyàn ní ayọ̀, tí Ọlọ́run bá ti gbé èèyàn ga, Ọlọ́run ti gbé èèyàn ga ni. Tí Ọlọ́run bá ti pe ọ̀nà èèyàn ní ayọ̀, Ọlọ́run ti pe ọ̀nà èèyàn ní ayọ̀ nìyẹn. Ọlọ́run Elédùmarè kò ní fi Queen Naomi sílẹ̀ o. Kò dẹ̀ ní fi kábíyèsí sílẹ̀. Ó máa máa wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà ni. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ ń ro ibi sí Queen Naomi, Ọlọ́run Elédùmarè ọba aláàánú, ó wà ńbẹ̀ tó jẹ́ pé ó máa dá oníkálukú lẹ́jọ́. Á dá oníkálukú lẹ́jọ́ ibi tí oníkálukú bá ń ṣe. Nítorí pé Queen Naomi ò deserve gbogbo ìwà yìí. Wọ́n wá sí inú ilé ọkọ wọn ni láti fi ọkàn ọkọ wọn balẹ̀ àti láti tọ́jú ọmọ wọn. Wọn ò bá téèyàn kankan wá. Ṣùgbọ́n pé kán má wà ní ìfọ̀kànbalẹ̀, kán má wà ní àlàáfíà. Ah! Àfi kí Ọlọ́run Elédùmarè kó máa bá wọn ja battle yìí. Tó ti ń bá wọn jà láti ẹ̀yìn wá, ó tún máa túbọ̀ máa bá wọn jà ni. Ẹ̀yin èèyàn ilé, nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní bàbá wẹ̀rìn ńlá ń protect Queen Naomi ni. Wípé látìgbà tí wọ́n ti ṣe ritual tó yẹ kán ṣe tán, moon ritual, a ti sọ gist moon ritual yìí fún yín. Látìgbà yẹn ni wọ́n ti ń protect Queen Naomi, ìyẹn kábíyèsí. So, a ní ká tún mú èyí wá fún yín ni. Ẹ kú Jímọ̀ èní, ó máa tu èmi àti yín lára o. Ọlọ́run á gbọ́ àdúrà gbogbo wa. Ẹ má gbàgbé prize giveaway wa, ó ń bọ̀ lọ́nà ní July 15. Ó ń bọ̀ lọ́nà. Á dé bá wa láyọ̀, ẹ máa comment, ẹ máa like, ẹ máa subscribe. Ọlọ́run á dùn wá nínú. Gbogbo nǹkan tá a bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Ọlọ́run kò ní fi wá sílẹ̀, àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Máṣọ́lá ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.